The best indigent student in Yoruba, University of Ibadan, Department of Linguistics and African Language. Ladies and gentlemen, Miss Khadijat Oladipupo. Eba fún ẹ látẹ̀wọ́ dáadáa, Miss Khadijat Oladipupo, best indigent student in Yoruba, University of Ibadan, Department of Linguistics and African Language. Khadijat Oladipupo, Awanda. On behalf of Ààrẹ Ọ̀nà Kakanfò, he's in charge of the scholarship. He's the Parakui. Please don't direct us like a baby. I know you. I know you. Can you bring that light down, sir? No, what light is this? The light, you know it. Who is putting the light? No, it's his job. It's okay like that. On behalf of Ààrẹ Ọ̀nà Kakanfò Foundation, I hereby present this token of 200,000 naira to the best students in Yoruba language in University of Ibadan, Miss Khadijat Oladipupo. Congratulations. Ẹ pàtẹ́wọ́ dáadáa. 200,000. Professor Ryan, please decorate now. Best Yoruba student. This annual award for the past 6 years. For the past 6 years, during my birthday, we always give this token to 4 brilliant students on our language. Syria, we don't want our language to die. Our language is our life, it's our identity, it's an instrument of cohesion. So we are using this award to encourage the best students in some institution, so that those who did not value our language will think twice, that if you don't promote your language, nobody will promote it for you. And if you don't know where you are coming from, you don't know where you are going. God bless you. God bless you. Okay. No, we don't have to time, please. Next. You can do better. Ẹni tí ó tún kàn. Àmì ẹ̀yẹ yìí àti ìgbọ̀wọ́ yìí ó ń fi yé wa wípé èèyàn tó bá sọ lẹ́nu ló ṣàkóyàkọ́ tẹ́nitẹ́ni èkísà ní tààtùn. Ní báyìí ẹni tí yóò tún jẹ àǹfààní yìí, best indigent student in Yoruba láti ilé ẹ̀kọ́ gíga fáfitì tìpínlẹ̀ Èkó, Lagos State University, Department of Linguistics, African Language and Communication. Akinsanya Ganiyat Adedoyin. Akinsanya Ganiyat Adedoyin. Ẹ bá fọmọ látẹ̀wọ́, òun ló mọ ẹ̀kọ́ ìjìnlẹ̀ Yorùbá jùlọ ní ilé ẹ̀kọ́ gíga fáfitì ìpínlẹ̀ Èkó, Lagos State University, the LASU, Department of Linguistics, African Language and Communication. Ibi àwa náà ti kẹ́kọ̀ọ́ jáde lòun tá a náà kọ́ ni. Where is Akinsanya Ganiyat Adedoyin? Please lead her to the podium. Kò ṣẹ́ ni mo rí oníṣẹ́ wú. Tó bá kàn dọ́jọ́ mi, èyí tẹ́ ní gbẹ̀bọ̀ yìí, ẹ̀ bá wọṣọ Yorùbá wá. Miss Akinsanya Ganiyat Adedoyin, I
hereby give you this token of 200,000 naira on behalf of Gani Foundation for being the best students on Yoruba language in Lagos State University. So, congratulations. Ẹ bá fún ọmọ náà látẹ̀wọ́, ẹ fún ẹ látẹ̀wọ́. Àwọn tí Ààrẹ Ọ̀nà Kakanfò ń gbìn yìí, ó lè má yé ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n àwọn nǹkan tí ò ní jẹ́ kí èdè Yorùbá ó parun ni. Àwọn nǹkan tí ò ní jẹ́ kí èdè Yorùbá ó parẹ́. Àwọn nǹkan tí ò ní jẹ́ kí èdè Yorùbá ó di mẹ́rí. Yorùbá èdè tó dùn, Yorùbá èdè tó pọ̀, Yorùbá èdè tó kún, Yorùbá èdè tó rẹwà, Yorùbá èdè tó dáa. Ní ọdún méjì sẹ́yìn, ẹni tí ẹ fi mọ̀ wípé ojúsàájú kọ́ ni wọ́n fi ń yan tàbí ni wọ́n fi ń fún àwọn èèyàn ní ìbọ̀wọ́ àti kóríyá yìí. Bring it down, please. Ẹni tí ó gba ìbọ̀wọ́ yìí láti University of Ibadan lọ́dún méjì sẹ́yìn, first class ló mú jáde lọ́dún yìí. Ẹ pàtẹ́wọ́ dáadáa, ẹ pàtẹ́wọ́ dáadáa. Tí Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣe yìí, ó lè má yé ẹlòmíì, ṣùgbọ́n àwọn tó bá ní àròjinlẹ̀ yóò yé wọn dáadáa pé àwọn nǹkan tí ó jẹ́ kí èdè Yorùbá kó má parun, kó má parẹ́. Ní báyìí, a tún tẹ̀síwájú ìkẹta rèé o lónìí látọwọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Foundation, the best indigent student in Yorùbá láti ilé ẹ̀kọ́ gíga fáfitì Olabisi Onabanjo University Agboiwoye, Department of Linguistics and Nigerian Languages, Faculty of Arts, Miss Omidan Adegbite Victoria. Adegbite Victoria. Adegbite Victoria, the best student in Yoruba from Olabisi Onabanjo University Agboiwoye, from Department of Linguistics, Nigerian Languages, Faculty of Arts. Ẹ pàtẹ́wọ́ fọmọ yìí dáadáa. On behalf of Ààrẹ Ọ̀nà Kakanfò Foundation, I hereby give the sum of 200,000 naira to Miss Adegbite Victoria from Olabisi Onabanjo University in Ogun State. Congratulations. Ẹ pàtẹ́wọ́ dáadáa kú iṣẹ́ ní mórí oníṣẹ́ wú. Èyí tí ààrẹ ń ṣe yìí, Ìbà Gani Abiodun Ige Adams, yóò tún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní pàtàkì jùlọ àwọn tí wọ́n ń kọ́ ìmọ̀ àti ẹ̀kọ́ èdè Yorùbá ní kóríyá láti tẹ̀síwájú dáadáa láti fakọyọ. A tún tẹ̀síwájú ẹlẹ́ẹ̀kẹrin rèé o, 200,000 náírà ẹnìkọ̀ọ̀kan, àwọn mẹ́ta ti gbà, ẹlẹ́ẹ̀kẹrin rèé látọwọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Foundation, best indigent student in Yoruba láti ilé ẹ̀kọ́ gíga University ìpínlẹ̀ Kwara State University, Department of English and Linguistics, Faculty of Humanities, Kwara State University, Malete. Samad Abidemi Abdulhamid. Samad Abidemi Abdulhamid. Ṣé ló yẹ kọ́mọ yìí tó gbà fún ẹ̀bùn tiẹ̀ dídè? Ó yẹ kọ́mọ yìí gbà fún ẹ̀bùn tiẹ̀. Tó bá ṣe pé ó lọ fi fìlà sáṣọ tó wọ̀ yìí ni, kò bá tún gbà fún ẹ̀bùn tiẹ̀. Nígbà tó bá dọjọ́ míì, bẹ́ẹ̀ bá fẹ́ bá parú àmì ẹ̀yẹ báyìí, torí pé èdè Yorùbá lẹ ti fakọyọ, ẹ bá múra bí ojúlówó ọmọ Yorùbá.
yóò fi hàn wípé wọ́n tiẹ̀ wá sọ pé ọmọ ibà wọ́n ní ọmọ ẹni tó wá gbẹ̀bùn yìí tọ́lọ̀ ní kó jẹ́ the best student yìí kò sí gbà wọ́n ní ọmọ ikú bàbá yèyé ọmọ ọ̀dọ̀fin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ ọmọ akéde Ọ̀yọ́ Ọ̀yọ́mọ láàfin òjò pàṣẹ kẹrẹ má dẹ ọmọ Àtìbà gbélégbègbè gbégboro òòṣà ilé lẹ́ẹ̀ máa gbé ní Àbíjù ọba Adéyẹmí níbi tí wọ́n bá ti sọ ìlú tí wọ́n ti sọ fólówó kó gbowó tí wọ́n ti sọ fún wọ̀fà kó fọgbà á lẹ̀ ṣe bí kò lè dìjà kó lè dáàpọ̀ kó bá Adéyẹmí lè rí jẹ nínú rẹ̀. On behalf of Ààrẹ Ọ̀nà Kakanfò Foundation, I hereby present a sum of 200,000 naira to Mr. Samad Abidemi Abraham. Irú òṣè ewo ní bóyá pé àwọn márùn-ún. Abdulhamid, okay. Congratulations. So, our parents want to be a bishop. Akéde Ọ̀yọ́. Kwara State University lè yìí o. Ẹ mọ̀ pé ascended beyond southwest. And beyond. Àwọn òbí àwọn tí wọ́n gba scholarship yìí tí wọ́n bá wà níbí wọ́n lè wá pẹ̀lú àwọn ọmọ wọn kí wọ́n wá ya fọ́tò pẹ̀lú ààrẹ. Àwọn òbí àwọn tí Ọlọ́run ní kí wọ́n gbégbá orókè kí wọ́n fakọyọ tí wọ́n bá wà níbí wọ́n lè máa bọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn ìṣẹ́jú méjì kí wọ́n wá ya fọ́tò pẹ̀lú Ìbà Gani Abíọ́dún Ìgè Adams Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá káfàtà. Gẹ́rẹ́ lẹ́yìn eléyìí ìṣẹ́jú mẹ́wàá Dr. Shefiu Alao Cardoso yóò kọrin. Immediately after this, that is what the Generalissimo instructed. Wọ́n ní kí wọ́n tó gbé pè. Wọ́n ní àwọn fẹ́ kí Shefiu kọrin ìṣẹ́jú mẹ́wàá. Okay. Àwọn ọmọ gbèrà àtàwọn dáàdì. Wọ́n nítorí díje wọ́n nítorí bí ojú ọjọ́ ṣe rí àti bí òde ṣe rí wọ́n ní ká fi òpó kan pa ẹyẹ púpọ̀ gẹ́rẹ́ tí a bá ti ya fọ́tò yìí tán wọ́n ní ká sáré gékè àkàrà ilẹ̀ Yorùbá yìí. Àwọn òbí àwọn ọmọ olóríire yìí ṣé wọ́n wà níbí? Àwọn tí òbí wọn bá wà níbí kí wọ́n ya fọ́tò pẹ̀lú bàbá. Bí ọlọ́ṣà kò ní lẹ́rù ọgbẹ́ olórí àdáàdá tó ń ibi tí ẹ ti mọ́wọ́ ikò ní tó ń bẹ̀ ẹ ṣe ògùn ní sà. Ìbálòdé tó ní ó àríkà mọ̀mọ́ mọ̀ríbà fọlọ́run ọba asúlá bàbá láhùn láhùn. Bájá òjúbà ajá ń pọ̀ kòròrò bá kú mọ̀mọ́ yóò júbà yóò kàn gbìyànjú. Mọ̀mọ́ kékeré ti sọ̀rọ̀ yóò júbà ń kọ́ ìgbé bàbá wọn ní wọ́n kọ́ pọ̀ kọ́ ibà bàbá mi ò. Àná gbọ́dọ̀ jàwá àjàkú lórí omi mọ́ káàrí já sọ̀rọ̀. Mo wà lọ́mọ bọ̀ gbogbo ẹ̀ lóye mi yékéyéké onílé bàbá mi Gani Adams tí ìṣojú ọ̀fìn lọ ní. Àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ lẹ́wọ̀n àṣẹ wọn tó pè ní lórúkọ dákun obìnrin tó mọ̀ pé ọlọ́run orúkọ báyìí náà fi gbọ́ wà ládéládé. Àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ lọ máa ṣe ẹgbẹ̀rin àbẹ̀ ògbẹ̀rin. Ẹgbẹ́ àṣẹ iṣẹ́ mi o. Bàbá mi àṣẹ iṣẹ́ mi o. Ẹ ti ṣe eléyìí o. Ẹ tún ṣe mí o. Ẹ tún
Àṣẹ yìí Put your sàmúlò hands ọdún ayọ̀ together for how you had another day to exhibit your talent. The single, ladies and gentlemen, here comes His Royal Majesty, Ọba Joseph Loromfolo. Kábíyèsí Loromfolo dé. Akin kábíyèsí ọba agbégiṣẹ́ bí wọ́n kó kalẹ̀. Tí Ìgbàyè Kingdom. This time, it's time. There's a special presentation for the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò by none other person, none other people than kings, High Priest of God Assembly International, International Society Impact Organization, African 5-Star Excellence, and Icon Award. Let's have you right now. Let's have you, and in collaboration with Royal Majesty, Akin Ògbóǹtarìgì olórin Islam ọmọ àríyọ̀ pé ó káàbọ̀ sáàrin wa. Thank you. Let's have the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò. Let's have the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò here. Let's have you on stage, sir. Ààrẹ Àdúródè lórí podium sà. Ìbá, we're waiting for you. Ìbá Gani Abiodun Ige Adams. Wọ́n dúró dè lórí podium ní Nísà. Dr. Shekiru Alao ẹgbẹ́ wa ti sùúrù díẹ̀. Wọ́n ní kákó kéèké papọ̀ abẹ́rẹ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Come on, bring it down, please. Praise the Lord. On behalf of Ecclesiastical Kings and High Priest of God, Assembly International, in collaboration with Bishop Episcopal Assembly, Nigeria and overseas, we are presenting an international award. We just came from Liberia, and this award we are presenting to our father today was presented to the President of Liberia. And so, we have come to present and confer the International Society Impact African 5-Star Excellence and Icon Award to you today in commemoration of your birthday and the great philanthropical work you are doing in Africa. On behalf of Kings and High Priest of God Assembly, we present the Medal of Excellence to you in the name of the Father and the Son and the Holy Spirit. Ẹ pariwo lóògùn ọ̀fẹ́ o. Ìbà Gani Abiodun Ige Adams. As the International President of International Society Impact Organization,